kí wa kú dédé àkókò yìí, a kú ọ̀sẹ̀ titun, àsìkò òpin ọ̀sẹ̀ bákan náà. Gbogbo àwa tí a ní occasion kan tàbí kejì, Ọlọ́run darapọ̀ mọ́ wa nínú rẹ̀. Àwa tá a sì lọ́jọ́ iwájú yóò dìbò àlọ́ àti àlàáfíà. Bí a ti ń pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ bí eléyìí, ohun ayọ̀ ni. Ẹ jẹ́ kí a mójútó, ká sì rí pé a gbìyànjú láti rẹ ẹlòmíràn náà lọ́wọ́. Bí n tá à ń gbọ́ ìbá sí wa láǹfààní, a ò mọ̀ nípa mọ́, orúkọ yóò tó fún wa, orúkọ Jésù Kristi Olúwa wa. Àkàrà báàlì náà ni à ń tún gbé yẹ̀wò, tí a pàtì ní ọ̀sẹ̀ tó lọ lórí kí ni àkàrà báàlì túmọ̀ sí. A sọ fún wa pé àkàrà báàlì túmọ̀ sí bí Ọlọ́run ṣe ń pèsè Gídíónì fún ogun tí ń bẹ níwájú rẹ̀, ìwé onídàájọ́ orí 7 sí 13 àti ìwé onídàájọ́ orí 6 sí 15 tí Gídíónì sọ fún Ọlọ́run pé òun ò wúlò, òun ò yẹ, tálákà nìran òun, tálákà nìran ìgbàgbọ́ òun. Tá bá dẹ̀ ń tó gbogbo ẹbí Mànásè, òun lòun jẹ́ irú orílẹ̀-èdè ẹ̀yìn pátápátá làwọn wà. Bó lọ́lọ́run ṣe wá lè lórú òun. Ìdí nìyí, àlá tí wọ́n ṣẹ́ fún ẹ tí ó ń túmọ̀ àlá, ní tó túmọ̀ sí ní ẹ̀ tí wọ́n fi ní àkàrà báàlì ni. Kì í ṣe àkàrà ẹ̀wà, kì í ṣe àkàrà ráìsì, kì í ṣe àkàrà ọkà bàbà. Báàlì tó jẹ́ oúnjẹ gbogbo èèyàn àti ẹranko àti èèyàn. Ní gbogbo àwọn nǹkan wóróróróró bí ẹ̀wà, ráìsì, ọkà bàbà, àgbàdo, yẹ́rò, òun ló common jù. Ní la fi àkàrà báàlì yìí wé. A sọ fún wa pé bí Kristi ti ń prepare àwọn ọmọ ogun tiẹ̀ náà lélẹ́yìí. Àwọn fẹ́ gbéyàwó lónìí yìí, àwọn ọmọ ogun Kristi wo ni a fẹ́ gbé dìde nínú tá a wà yìí. Ṣé ẹ mọ̀ pé oníwàásù pọ̀ rẹpẹtẹ, ìgbàmí yóò lọ ọmọ ogun Kristi náà wọn. Pẹpẹ kún fún àwọn ìránṣẹ́, àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n mélòó ni àwọn òṣìṣẹ́ ti Kristi láàrin wọn? Ilé ìwé theology, ilé ìwé Bible ó kún gbọ́ rẹpẹtẹ, àwọn aládàáni, àwọn tìjọba, ìtàn fọwọ́ sí tí wọ́n fọwọ́ sí, tó ń kájú sáà ń gba certificate jáde láti fi ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n sáwọn gbogbo àwọn tó ń jáde wọ̀nyí, àtàwọn tó gba bíyẹn kọjá, àtàwọn tó ń kàrúkọ à ń lẹ́bùn tán dìde, ṣé gbogbo wọn lọ ọmọ ogun Kristi? Ṣé gbogbo wọn ni Kristi lè fi ja ogun tiẹ̀? Ẹ má gbàgbé o, 32,000 èèyàn ló dìde fún ogun, ṣùgbọ́n 300 èèyàn láyàn. From 2000 làwọn tó láwọn lo ogun, 300 làwọn tó lọ. Ìbá Ọlọ́run ti select àwọn ogun tiẹ̀ nìyẹn. Àwọn ogun wo ni Ọlọ́run wa nílò níran tí a wà ń bẹ̀ yìí? Àti pé àwọn ogun tí Ọlọ́run nílò nínú ìran yìí kì í ṣe àwọn gbẹ̀ǹtú ẹ̀yọ̀ lọ́pọ̀ lápè, díẹ̀ ni àwòrán lọ́pọ̀ lápè, díẹ̀ náà la sì yàn. So àwọn ọmọ ogun tí Ọlọ́run pè, àkàrà báàlì wúrà yìí, àkàrà báàlì yìí òun ni wọ́n gbọ́dọ̀ jẹ́ fún Ọlọ́run. Kì í ṣe torí pé wọ́n tálákà, kì í torí pé wọ́n ò ní, kì í torí pé wọ́n ní màbí wọn ò ní mọ̀, kì í torí pé wọ́n sì gbọ́nlẹ̀, wọ́n jẹ́ fúnṣẹ́ àbí wọ́n jẹ́ fúnṣẹ́ yẹn, òun kọ́ ni tí ó jẹ́ ìṣù báyìí. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ọwọ́ Ọlọ́run ń bẹ lára wọn, wọ́n kún fún ẹ̀mí mímọ́. Kó sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé tí a bá tiẹ̀ gba ẹ̀kọ́ Bíbélì tán, tá a lọ sílé ẹ̀kọ́ Bíbélì tán kọ́ wa, tá a sì yanrantí, a tún lò kí a gba lé ìwé ẹ̀mí mímọ́ lọ. Káyọ̀ mọ́ gúrùmù wa kó tún wa ṣe. Nígbà tí wọ́n máa ń fọ̀ mí ọmọ adìẹ tí adé ó sùn lẹ́yìn, ẹ̀ má gbọ́dọ̀ sùn lé wa bẹ́ẹ̀. Ó fa òun kan jáde nínú wa. Kì í ṣe pé bàtà pé ló fi wá síta, ṣùgbọ́n bá a bá lè gba ìmọ̀ láàyè nínú iṣẹ́ ìmọ̀tọ́ àná ṣe. Kì í ṣe àwọn tó jẹ́ pé bóyá wọ́n tó rò pé àwọn ò lè change mọ́, kò sí nǹkan tó lè change nínú ayé àmọ́, àwọn lè change èèyàn. No, bí a ti ń kọ́ṣẹ́ yẹn, bí a ti ń ṣiṣẹ́ yẹn, ó tún ń change àwa náà. Ọ̀rọ̀ táwa náà ń sọ yẹn, ó ń change àwa náà. Èyí tá à ń sọ fún, bẹ́ẹ̀ bá gbà láì kó change yín, bẹ́ẹ̀ ni ń change àwa náà. So torí náà, bẹ́ẹ̀ bá ti gba ilé ìwé ẹ̀ mọ́ lọ, àwọn tó gba ilé ìwé ẹ̀ mọ́ lọ, tẹ́ ẹ̀ mọ́ sàbálé lórí, àwọn tí wọ́n ní ẹ̀mí láti sọ, bí Jọ́ọ̀nù fún Hẹ́rọ́dù pé kò tọ́ fún láti ní aya yẹn. Àwọn tí wọ́n láǹfààní láti sọ fún Áhábù wípé ìwọ àti bàbá rẹ lè yọ sí lẹ́nu. Kì í ṣe àwọn tó jẹ́ pé nígbà bá rí àpò ìwé tó ga, àbí àpò owó nílẹ̀, àbí àgé owó nílẹ̀, àbí àgé wọ́n promise wọn ní ilẹ̀, wọ́n ó change ọ̀rọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ Ọlọ́run tó fẹ́ gbé dìde lónìí bíi wòlíì, ṣùgbọ́n torí pé àwọn náà gbádùn ayé, á gbọ́kọ̀, á gba owó, á lọ ìlú èbó, á lọ òkèèrè, wọ́n pè àfúnṣẹ́ ìránṣẹ́, àti ta ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí. Quality ọmọ ogun tá a bá jẹ́, ó ti di nǹkan mi.
àwọn tó fẹ́ jẹ́ ẹgbà Ọlọ́run, àmì ẹgbà lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìwà pálapàla, ẹgbà Ọlọ́run fún àwọn wòlíì èké, ẹgbà Ọlọ́run fún àwọn aláwàdà, ẹgbà Ọlọ́run fún àwọn aláfẹ́, fún ọgbà Ọlọ́run fún àwọn tí ń fọ Ọlọ́run ṣeré. Àwọn tí ó kọ̀ èèyàn tẹ̀lé wọn ò tẹ̀lé wọn, àwọn tí ó kọ̀ èèyàn bú wọn ò bú wọn, èèyàn kọ̀ àwọn tí ó kọ̀ wọ́n jẹ jíjẹ wọn ò rí jẹ, àwọn tí ó kọ̀ àní iṣẹ́ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run, ọkàn tí ó gbàlà, àwọn ló jẹ lógún. Àwọn yìí lọ́nà fẹ́ gbé dé nínú ọ̀tá wa yìí, n ta pè ní àkàrà bálì. Àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀fẹ́ fọ̀rọ̀ Ọlọ́run ṣeré rárá, kí sàn Ọlọ́run tó ń fi wọ́n pa ọ̀rọ̀ Ọlọ́run lórí. Wọ́n yé ṣe Gèhásì, ẹ mọ̀ kí Gèhásì ní bá gba agbára Èlíṣà, ṣùgbọ́n ntọ́gà rẹ̀ kọ̀ òun gbà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gbà lónìí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ já kó nínú iṣẹ́ yìí. Inú tẹ 2000 tó pè njá ń bẹnu 300 yẹn. Ìyá já ká pé gbogbo ayé 2000, ẹ jẹ́ ká pé gbogbo àwọn sójà Kristi ní 2000, ká gbé aṣírí tí ó ta 2000, sáà ń bẹnu 300 yẹn. Sáà ń bẹnu 300 yẹn. Ká lè bá trend ẹ̀mọ́ tọ́pọ̀lọpọ̀ wa jẹ lónìí, ká lè bá trend ẹ̀mọ́ tọ́pọ̀lọpọ̀ wa dà lónìí. Ká náà lè bá pè àwa náà, ká lè bá dípà popular ẹ̀mọ́ táwọn wàásù lónìí yìí. Ngbà àti táàrí láìkì méjì ngbà sọ̀rọ̀, ngbà tá a ti gbé lórí social media, a lọ sórí TikTok, a lọ sí Instagram, a rí 3 likes ẹ̀mọ́ táwọn náà tá a sọ ara rẹ̀ ọ̀dà lónìí. Àwọn àkàrà bálì, àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ tó ṣe fọkàn tán, ẹni tó gbọ́ràn sí Kristi bọ́ba náà wọ́n lọ. Níbo lówó náà mi máa lọ, èmi ní wàá náà mi nínú òun wọn. Àwọn tó jẹ́ pé ìfojúsùn wọn nìkan òun ni pé sọ́sẹ́ tọ́lọ́run rán wọn ọgbọ̀rọ̀ di múṣẹ, inú òjò, inú oòrùn, inú ebi, inú àwọn tó gbàdúrà ní gbogbo òru, nígbà gbogbo ọ̀sán tí wọ́n bá gbogbo ọ̀sán wàásù. Àwọn tí ò lójú oorun, àwọn lọ́pọ̀ ìgbà wọn ò lẹ́nu oúnjẹ, àwọn lọ́pọ̀ ìgbà wọn ò nífẹ̀ẹ́ ara wọn, àwọn tó ìpẹ́lọ́pọ̀ ìgbà kì í sì pé fi ara wọn ẹni priority ara tèmi lálákọ̀ọ́ tí tó jẹ́ fẹ́ Kristi wọn kọ́kọ́ ń ṣí dá. Àwọn èèyàn gbọ́ tí wọn ò gbọ́ tí wọn, wọ́n sì fẹ́ wọn ò sì fẹ́ wọn o, wọ́n bú wọn ò bú wọn o, ìfẹ́ Kristi yìí náà lámúṣẹ. Àgbẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì kan lélẹ́yìí o, ẹ̀dá gbé tẹ̀lé kan o, ọ̀rọ̀ bẹ́ẹ̀lì kan sọ ní ìsìn. Àwọn tó yẹ pé gbogbo ohun tí wọ́n ní pátápátá wọ́n fẹ́ fi sin Ọlọ́run, wọ́n lè gidà sínú iṣẹ́ Ọlọ́run. Bọ́pọ̀lọpọ̀ ńgbà tọ́pọ̀lọpọ̀ tí ìlówó lọ́wọ́ ní ọmọ Ọlọ́run, ńgbà tó tìtura dé báyìí ẹwà excuses, àwọn àwáwí ńgbà tí wọ́n sì ń jìyà gbogbo sóòru, gbogbo àwẹ̀, gbogbo ìpàdé, ńgbà tó dówó ti dé báyìí, àwọn mẹ́ngbà tí ó ti tówó dé ní àwọn ọlọ́gbà tí ó sòwò, oríṣiríṣi àwọn nǹkan bá a lè jẹ́ sójà Kristi bẹ́yẹn. Ó mà mí tó bá mọ̀ pé ó yí padà lọ́la kò ní fi ọ sí sójà rẹ̀. Àwọn tó gbogbo tí wọ́n ní pátápátá, àwọn tí wọ́n lè ṣe ara wọn, tí wọ́n sì lè fi gbogbo ayé wọn kọ lẹ́tà sí àwọn èèyàn, ó ń kọ lẹ́tà sí ayé, Ọlọ́run gbé wọn wọ̀, wọ́n fa ayé wọn kọ lẹ́tà sí àwọn èèyàn, fẹ́ kọ lẹ́tà sí ayé. Àwọn jagunjagun Kristi bí wọ́n gba àpá gan wọ́n tó ń jà lọ ni, wọ́n gba àpá gan wọ́n tó ń àwọn tá a ti train ní school rẹ̀ mímọ́, àwọn tó yẹ pé ìṣọ̀kan Kristi ìṣọ̀kan ìjọ òun ni priority wọn. Àwọn ni láàrin àwọn tó jẹ́ pé bọ́ọ̀tà bá tiẹ̀ fẹ́ fa ìjákulẹ̀ gan, àwọn ò ní gbà. Àwọn wọ̀nyí ni sójà ti Kristi òun wa. So wọ́n ń kíyèsí kọ̀mándà òfin àtòkèwá, òfin ọ̀rọ̀ Ọlọ́run òun náà ń wò tẹ́fún jàjà tiwọn, kì í ṣe ẹgbẹ́, kì í ṣe ìgbìmọ̀, kì í ṣe wàyó tí wọ́n fi ń to ìjọ náà fi ń to iṣẹ́ wọn, wọ́n fi ń to iṣẹ́ Ọlọ́run. Àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ, àwọn quality àwọn tí ó jẹ́ sójà níkẹyìn lélẹ́yìí ń jó wa láàrin wọn. Ọlọ́run kò yàn ọ́ ara wọn. Bó o bá ti ya yẹsẹ̀, Ọlọ́run dá ọ padà, ògo Ọlọ́run sì wá orí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àwọn àdéhùn wa náà lẹ́ ń wò nínú screen tàbí aláǹfààní àti pé wa. God bless you. Amen.